ọkọ ní ìyálé ni kó gbé ọmọ lọ́wọ́ níbi tí wọ́n ti lọ ṣe circumcision fọ́mọ nítorí kíni ìyẹn dẹ̀ lóun ò lè lọ torí òbọ́kùnrin ni torí òsọkùnrin náà àwọn ọmọ rẹ̀ okay tí ìbá ṣe pé emotional blackmail tẹ́ fẹ́ ṣe fún ìyálé yẹn ẹ ti mọ̀ pé kò sọkùnrin Ọlọ́run òbùn lọ́kùnrin ẹ wá fẹ́yàwó yẹn wá bọ́kùnrin ẹ wá lóun ni kó gbé ọmọ yẹn lọ síbi tí wọ́n ti dáko fún un tó bá jẹ́yìn sẹ́yìn lè gbà kókó yín mọ́ le bẹ́ẹ̀ ṣe wà yìí kan wá lọ gbọ́kùnrin kan wá tó kó ẹ̀ mọ́ le kan wá lẹ́yìn ní kẹ́ ẹ dúró sẹ́nu ọ̀nà níbi tí wọ́n ti mọ́ dóra wọn ṣẹ́nu tẹ̀yìn máa dùn exactly kan tẹ́ fẹ́ ṣe fún ìyálé yẹn náà nìyẹn ńgbà tọ́lọ́run òbùn lọ́kùnrin tẹ́ wá fẹ́ yàwó tí yàwó yẹn wá bọ́kùnrin tẹ́ wá lòun ní kó gbé ọmọ nìṣó níbi tán ti ṣe circumcision fọmọ ẹ rí pálá ìdá niyín tí yẹn bá rájẹ́ yóò hàn gbogbo yín lé mọ̀ ni yes everybody should maintain his lane ṣe báwọn náà ní wọ́n lè fẹ́ yàwó èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ scripturally it is not wrong naturally kò wrong medically is not wrong but wisdom lẹ máa fi ṣe kò wrong pé kọkùnrin fẹ́ yàwó tó bá ní ìdíyàwó ṣùgbọ́n ẹ lè fagídí sọ pé kí wọ́n ṣe pọ̀ yes ẹ lè fagídí sọ pé kí wọ́n ṣe pọ̀ ẹ̀yin nìkan kọ́ lọ́lọ́run dáyé fún ẹ̀yin ọkùnrin ẹ̀yin nìkan kọ́ lọ́lọ́run dáyé fún tó bá sóbìnrin ayégun ò lè dùn fẹ́yìn ọkùnrin so ẹ lè máa blackmail obìnrin kẹ máa frustrate emotion wọn kẹ wá feel pé bóyá ẹ mọ̀ jẹ gàba after tẹ́ ti pa àwọn ẹni ẹlẹ́ni lẹ́kún ẹni tẹ́ fẹ́ ẹni tó lórogún ṣe ẹ̀yin mọ̀ iye time tí fi ń sunkún nínú ilé àti kíní àti kejì àti kẹta àwọn ìyàwó kékeré yẹn wọ́n ń suffer ju àwọn ìyálé lọ the only pain ìyálé ni wọ́n fẹ́ yàwó le pain àwọn ìyàwó kékeré is not small torí iṣẹ́ tèmi ń ṣe ni ojoojúmọ́ tí n bá jí lóru pé mo sáré lọ mo lọ sẹ̀yọ́ gan tí n bá mú fóònù mi mo lè mọ́ sùn mọ́ tí ilé ó fi mọ́ torí messages àti yapa síbẹ̀ àìmọye ọ̀rọ̀ tán lè bá yín sọ tán máa sọ tẹ́yìn ò gbúdọ̀ sọ fẹ́ lòmíì ẹ wá dé ẹ wá ní we must promote peace peace wo lẹ́ ń pray àwọn mélòó lẹ ní bàbá ẹ bá mi táàgì wọn kan rí kò sí peace tẹ́ fẹ́ promote láàrin orogún méjì àfini kò easy ojú ni màálù ń rọ̀ ọ̀bẹ ò dá lọ́rùn ẹ wá dé ìyàwó kejì tán fẹ́ gangan gbà mí kò fẹ́ rí ìyálé yes toró ṣàjẹun pé méjì obìnrin ò dénú bí ìyálé ò ṣe fẹ́ yàwó ìyàwó gan ò fẹ́ báyàn lé oníkálùkù ló fẹ́ jẹ́ kan lọ́wọ́ ọkọ ẹ wá dé ẹ wá sọ pé this thing is kinní kan níbo sáyẹ̀nsì làwa ń sọ bí àwọn obìnrin dẹ̀ máa mọ̀ pé sáyẹ̀nsì ni kò sóbìnrin méjì tán jọ ń dókó kan tínú wọn fẹ́ dùn síra wọn oògùn náà máa sà síra wọn friendship tó rogún bá dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ṣe gan wàá rò lẹ́ẹ̀mejì kó tó dára dé àìdá ò jẹ́ ìyálé àbò jẹ́ yàwó tòró lè jẹ́ pé mọ̀mọ́ fẹ́ fi friendship yẹn wọlé sí ẹ lára ni. ṣé ti gbọ́ bàbá ṣé rí pé mi lògò fìlà tí mo dé nínú fídíò tẹ́ ń kọ́mẹ́ǹtì sí ó náà ni mo dé ń sìn aṣọ tí mo kàn wọ́n bẹ́ẹ̀ ló yàtọ̀ bó ṣe jẹ́ nìyẹn ìkan ló ra mẹ́ńtọ́létọ́ọ̀mù àbí pẹlisìní tó lọ fórogún ẹ̀ kó fi sí dodo ọmọ kí dodo ọmọ bọ́ yẹn gbé fóònù ó pe ọkọ ìyálé òun mú pẹlisìní wá òun ti sọnù tó òun ò já òun ò lò fọ́mọ ìyálé wa ń sọ fún mi mo ní kí lẹ́yìn mú pẹlisìní lọ bẹ̀ sí ṣé pẹlisìní àbí mẹ́ńtọ́létọ́ọ̀mù kí la mọ́ fi sí dodo ọmọ tó fi mọ́ ń bọ́ yẹn náà àwọn sì gbà láwìn ni lọ́dọ̀ kẹ́míìsì ẹ̀gbẹ́ ilé àwọn kó mọ́ sí dàbí pé àwọn ò kí kó mọ́ sí dàbí pé àwọn ò lọ kí ó wá mú pẹlisìní tí ìyálé ẹ̀ mú wá sọnù ó wá pe ọkọ wá ń sọ fọ́kọ pé ìyálé òun mú pẹlisìní òun yá sọnù tóun kò wá mọ̀ pé ìyálé wà lọ́dọ̀ ọkọ ńgbà tó pe ọkọ ìyálé yẹn wá ń sọ fún mi mo lọ́lọ́ ń bá yín ṣe tí ò lò mo ní tó bá lò tí dodo ọmọ rẹ̀ ò tètè bọ́ á ní ìyálé òun ló mú pẹlisìní wá tóun lò tí dodo ọmọ òun ò fi tètè bọ́ bí ó ṣe ló ń gan ló dáa ẹ̀yin náà mọ̀ múra nǹkan lọ bẹ̀ mọ́ look at that ìyálé lonú kan pẹ̀lú ẹ̀ pé káwọn fún un ní tí dodo ọmọ ò fi tètè bọ́ pé torí òun gbọ́ kan sọ pé dodo ọmọ yẹn ti ń lo days kò tí ì bọ̀ làwọn ará kìíní yẹn pé torí àwọn lò fún ọmọ náà kódà tuntun ni wọn ti ìjà o ìyẹn ti àzúmù pé bóyá wọ́n ti fi èèmọ̀ sínú pẹlisìlín bórogún ṣe rí nìyẹn tó ń pè lórogún nìyẹn even tó bá mean harm gan ó lè rò pé harm lọ mean wọ́n ní kódà àwọn ò tí ì sanwó ẹ̀ táwọn bá wá mọ̀ pé yóò sọnù àwọn òwúlẹ̀ nílọrin jẹ gbèsè rẹ̀ kẹ́míìsì ẹ̀gbẹ́ ilé àwọn làwọn ti rà wọ́n ní tó ń pè lórogún ẹ̀yin náà má ra nǹkan lọ ọbẹ̀ mọ́ àwọn yẹn lẹ́wàá nìkan gbé pọ̀ ẹ rò bó easy so ẹ jẹ́ kí n bí yín ṣe kẹ́bí kọ́ àwọn ìyàwó yín náà ní àwọn ọkọ méjì kẹjọ ṣe bàbálé àti bàbáwò káwo bí ó ṣe rí. tó kọ́mẹ̀ntì yín it is unacceptable àfẹ́ irú yín lẹ́wọ̀n máa dáhùn orogún dúró ìwọ má ti lọ bí ìtòrẹ́ ni yóò ti lọ bẹ̀ ìwọ má ti ṣe báyìí ìtòrẹ́ ni yóò ti ṣe every third life àwọn ẹni ẹlẹ́ni ẹni tó rán jẹ́yàwó kékeré kí wọ́n mọ̀ padà sílé ìwé kí wọ́n mọ̀ lọ hájì kí wọ́n mọ̀ sí ṣọ́ọ̀bù kí wọ́n mọ̀ tẹ̀ síwájú tán fẹ́ ṣe láti inú àpò ara wọn ẹni torí ìyáálé wọn kò tí ì ṣe ṣẹ́mi àti ìyá èmi àtòrógún ṣáàtán ni ṣáàtán àbíbí kankan náà láti wá táyé tèmi ò fi stagnant nítorí títí ẹ̀
ẹ má tẹrù kọ́mẹ́ǹtì sí bí ìmọ̀ sà mi ò mọ̀ yín rí o mi ò dẹ̀ fẹ́ mọ̀ yín bẹ́ẹ̀ má tẹ kọ́mẹ́ǹtì irú eléyìí sínú fídíò mi mọ́ bóyá ká ṣe bàbá ilé àti bàbá wo ká wo bó ṣe máa rí.